mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ṣògorẹ́níkejì Àbíọ́nà lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, gbogbo àwọn ẹlẹ́sìn Ìsìláàmù ní ìpè ti jáde sí láti tẹ̀síwájú nínú iṣẹ́ rere gbogbo tí wọ́n ń ṣe lásìkò Ramadanu tí àwẹ̀ bá tún parí tán. Ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ òun ni oníwàásí àgbáyé ni Àsúnkúnná lásìkò ìdánilẹ́kọ̀ọ́ Ramadani tí ó ṣe ní ìlú Ìjọra, lẹ́yìn tí ọba Ọjọ́rá ti ìlú Ìjọra ọba Adfatai Arómirẹ́gbà níjó wọn nílọ́lọ́ yìí. Àsúnkúnná ló gba àwọn ènìyàn nímọ̀ràn láti rí dájú wípé wọn kò yẹsẹ̀ nínú iṣẹ́ rere gbogbo èyí tí wọ́n ṣe lásìkò Ramadan. Ọba Abdulfatai Arómirẹ́ kó ṣàṣì àdúrà ọlọ́kan-ò-jọ̀kan fún orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn olùdarí gbogbo, pàápàá jùlọ àwọn ènìyàn ní ìlú Ìjọra tí Àsúnkúnná sì gba àwọn èèyàn ní ìmọ̀ràn. Ẹ jẹ́ kí a gbọ́ bí wọ́n ti sọ. Ramadan ló ń lọ, Ọlọ́run ò lọ bí kankan, ẹ̀sìn Ọlọ́run ò lọ bí kankan. Tí Ramadan ṣe ń lọ yìí, kí ìgbàgbọ́ ìbẹ̀rù Ọlọ́run tá a lò nú ẹ̀ tá a bá lè máa lò lẹ́yìn Ramadan náà ni ayé gan rojú, ìlú wa gan tó rojú báyìí lọ. Ṣùgbọ́n káàkiri Ramadan ti lọ jẹ́ tún bẹ̀rẹ̀ ìwà yẹn tó bá ní àǹfààní ọ̀wà fẹ́ látúndì dọdún tí ń bọ̀ kó ká tó lè rí àforíjì míì ibi Ramadan ọdún yìí sìn. Kí ló fi yéèyàn pé èèyàn lè dọdún tí ń bọ̀? A kàn ń ṣàdúrà náà ni agbára wọ̀ ká àti di ọdún míì. Sóńtò ìdílé ni máa ṣe ọ̀rọ̀ oníkálukú wa, ẹ má jẹ́ àpadà sídìí ẹ̀ṣẹ̀ tá a ti filẹ̀. Wọ́n bá tó kù táwọn wọdún yìí lọ́kọ̀ báyìí wọn ò ní sí gbogbo lóye báyìí lọ́wọ́ tí wọ́n àtọkọ àti àwa àtọmọ ihun tó ń mí àtọkọ tó mí nínú wa báyìí òkùnbà tó ò ní wọ báyìí lọ́wọ́ ẹ̀ débà láyọ̀ ẹ̀ pàṣẹ láyọ̀ báyìí àwọn náà fúnra náà ẹ̀ tẹ̀fílẹ̀ sí báyìí lágbọ́lọ́ ọdún tó máa jọ máa pín sí báyìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án. oníjàmbáwọn tọrọ mi dùn ikú kọ́ ìyẹ́pọ̀ alàkẹ́ ìyẹ́pọ̀ yá ìwà láì ìyàtọ̀ sí wọn ọlọ́run mú wọn. Gbajúgbajà olórin fújì ni King Sule Alao Malaika, òun ni ó ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ń ṣe àdúrà àti bí ó ti ń ṣiṣẹ́ ládàá rẹ̀ ní umura lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Saudi Arabia. Malaika ló fi fọ́nrán fídíò bí ó ti ń ṣe iṣẹ́ ìsìn rẹ̀ ní umura sórí ìtàkùn ayélujára tó sì ń ṣe àdúrà lọ́lọ́kan-ò-jọ̀kan, léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára sì ń ṣe àmì. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, OTZ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹ̀lé tó ń ti àwọn olólùfẹ́ Portable Ọlálọ́mí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Zazu ń sọ fún un lórí ìtàkùn ayélujára látàrí fọ́nrán fídíò àti àwòrán ọlọ́kan-ò-jọ̀kan èyí tí ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tí ó ṣe àbẹ̀wò sí ọba aláyé ni Ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì ní Ilé Ifẹ̀. Portable ló ṣe àkọsílẹ̀ rẹ̀ tó sì ṣe àlàyé wípé àfìgbà tí bàbá bó káàdì lẹ́yìn ìgbà tí wọ́n tún ṣe àdúrà ọlọ́kan-ò-jọ̀kan fún òun, léyìí tó sì kọ sórí ìtàkùn ayélujára náà wípé inú òun dùn láti pàdé Ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì tí wọ́n sì gba òun mọ́ra tọ̀yàyà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ń sọ wípé ó ti zẹ̀. kálá máa ń rẹ́rìn ó dọ́bà mọ̀ ẹ̀yà bíjọba mọ̀ wèrè pẹ̀lọ́bà tàbí fàárọ̀ tó gbé mi débẹ̀ kálá máa ń rẹ́rìn máa ṣe transfer olóhùn wa fẹ́ wá dé Ilé-Ifẹ̀ kó tó rí fẹ́ Ilé-Ifẹ̀ nífẹ̀ pín sí ìfẹ́ bẹ́ẹ̀ Ilé-Ifẹ̀ báyìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, irú ìfẹ́ aládùn wo lèyí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùlò ìtàkùn ayélujára ń kọ sí abẹ́ fọ́nrán fídíò tọkọtaya Simi àti Adékúnlé Gold eléyìí tí ó gba orí ìtàkùn ayélujára lásìkò tí Adékúnlé Gold ṣe àbẹ̀wò oníyàlẹ́nu ńlá kan sí Simi níbi tí ó ti jókòó gẹ́gẹ́ bí onídàájọ́ fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fi ẹ̀bùn wọn hàn, léyìí tí olùdarí ètò náà sì sọ wípé ọ̀kan pàtàkì nínú àwọn olólùfẹ́ rẹ̀ wà níbẹ̀ láti fi ohun ìyàlẹ́nu hàn fún un, léyìí tí àwọn sì gbà á láàyè nígbà tí Simi yóò gbójú sókè láti wo ẹni tí ó jẹ́ ọkọ pàtàkì nínú àwọn olólùfẹ́ rẹ̀. Ó rí wípé ọkọ òun Adékúnlé Gold ni làwọn méjèèjì sì fara wọn mọ́ra lóde ìwọ̀jà, léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ṣáà ń sọ wípé irú ìfẹ́ wo lèyí ẹ wò ó. Ẹlẹ́ẹ̀kẹfà, Tíjó Tayọ̀ làwọn obìnrin ìlú fi kí ìlú mọ̀ọ́ká òṣèré Rita Dominic tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó wọ ilé ọkọ
rẹ̀ gẹ́gẹ́ bí orò ilé. Rita Dominic òun ni àwọn obìnrin ilé péjọ tí wọ́n sì ń fi ijó àti ayọ̀ sí re ilé ọkọ rẹ̀. Rita ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò yìí síbẹ̀ léyìí tí ó kọ síbẹ̀ wípé òun ti wà ní ilé ọkọ gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ilẹ̀ òun ni wọ́n sì fi sin òun wọ ilé ọkọ òun. Léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ń kí wípé ó kú oríire ti ìgbéyàwó àti kó sí ilé ọkọ rẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, ìlúmọ̀ọ́ká olùdarí eré àti olùdásílẹ̀ iléeṣẹ́ ìránṣẹ́ Mount Zion Faith Ministry ìyẹn àlùfáà Mike Bámilóyè ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn pàápàá àwọn obìnrin tàbí ọkùnrin tí ìgbéyàwó wọn ti dàrú wípé kí wọ́n gbàdúrà wípé kí Olódùmarè tún ìgbéyàwó náà ṣe ṣùgbọ́n kí wọ́n má dá ìbẹ̀rù tàbí ìfòyà sí ọkàn àwọn tí wọn kò tí ì gbéyàwó rárá. Mike Bámilóyè ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti tẹ ọ̀rọ̀ yìí síta fún àwọn ènìyàn láti kà pàápàá lórí ìgbéyàwó kí wọ́n má ṣe fòyà rárá. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, òṣèrébìnrin ni Tega Dominic ló ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló ń fòrò ìyàwó wọn nínú ilé tí wọn kì í fi wọ́n lọ́kàn balẹ̀ tó sì jẹ́ wípé ìbànújẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí ń mu bí ẹni momi ní ilé ọkọ tó sì jẹ́ wípé àwọn ọkọ wọn wá sórí ìtàkùn ayélujára wá fi àwòrán àti fọ́nà fídíò wọn síbẹ̀ wípé àwọn nífẹ̀ẹ́ aya àwọn tí ó sì jẹ́ wípé irọ́ gbòó ni. Ọ̀rọ̀ yìí ni Tega Dominic kọ sórí ìtàkùn ayélujára Insta story rẹ̀ léè tó sì ń sọ fún àwọn ènìyàn wípé ẹ má jẹ́ kí wọ́n gbé yín láńdíkà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọ̀nyí ni kò ń ṣe olóòótọ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá àwọn ìlúmọ̀ọ́ká gbogbo ni wọ́n ti ń nawọ́ ìkíni sí gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ àti amúlùdùn ní Dóyin Kúkọ̀yí bí ó ti lé ní ọdún kan lókè èèpẹ̀. Dóyin Kúkọ̀yí ó ló fi àwòrán ọlọ́kan-ò-jọ̀kan èyí tó jẹ́ tirẹ̀ tó sì rẹwà sórí ìtàkùn ayélujára láti kí ara rẹ̀ wípé òun kú ayẹyẹ ọjọ́ ìbí léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fọ́n sórí ìtàkùn ayélujára láti máa kí agbóhùnsáfẹ́fẹ́ náà wípé ó kú ayẹyẹ oríkádún. Àjààbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí Orísun sọ wípé ẹ kú ayẹyẹ oríkádún. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, òṣèrébìnrin ni Kẹ́mi T òun ló ti wá sórí ìtàkùn ayélujára láti wá ṣe àlàyé nípa ọ̀rọ̀ tí ó gba orí ìtàkùn ayélujára kan wípé òun dúnkokò mọ́ ènìyàn kan ó sì sọ wípé opóbìnrin lòun o ṣùgbọ́n òun ò lè wá ìṣubú tàbí ìparun fún ẹnikẹ́ni lókè èèpẹ̀ tó sì ṣàlàyé níbẹ̀ wípé ọmọbìnrin ọ̀hún ló máa ń wá sórí ìtàkùn ayélujára ọ̀hún láti wá fi èpè ran òun lọ́wọ́ láìṣẹ̀ àti láìrò débi wípé bí òun bá pa àwọn nǹkan tó kọrẹ́ á tún lọ sórí ìtàkùn ayélujára ti tọkọ òun á tún lọ kọ̀rọ̀ burúkú síbẹ̀ wípé níṣe ni wọ́n ń bá ìyàwó rẹ̀ sùn káàkiri léyìí tí òun wá sọ fún wípé kí ni nǹkan tóun fẹ́ gan lọ́dọ̀ rẹ̀ léyìí tó sì jẹ́ wípé àwọn ti parí rẹ̀ kódà ọmọbìnrin ọ̀hún sọ wípé bí òun kò bá ṣe bẹ́ẹ̀ òun kò ní rí ojú Kẹ́mi T nílẹ̀ léyìí tí àwọn méjèèjì sì ti di ọ̀rẹ́. Kẹ́mi T ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àlàyé gbọ́ ọ̀rọ̀ yìí lásìkò tó fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀. àdúpẹ́ òwe àná o àtúndúpẹ́ òwe òní jọ̀wọ́ dá wa lóhùn tọ̀la ajá òkun ìbànújẹ́. ọmọ ọlọ́run fọkàyọ. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, erinwo àjànàkú ṣubú kò lè dìde ó ní ọ̀rọ̀ tó sì ń gbọ́ orí ayélujára kan gẹ́gẹ́ bí ọba Lámídì Adéyẹmí Aláàfin ti ìlú Ọ̀yọ́ ti wọ káà ilẹ̀ lọ tó sì lọ sinmi pẹ̀lú àwọn bàbá rẹ̀. Ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá àwọn òṣèré àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ gbogbo ni wọ́n sì ń lo ìtàkùn ayélujára wọn di àsìkò yìí láti máa kí tọmọdé tàgbà ní ilẹ̀ Yorùbá pàápàá ní ìlú Ọ̀yọ́ kú ara fẹ́ra kú bàbá Aláàfin ti ìlú Ọ̀yọ́. Bákan náà Small Mummy kò ṣàìlo ìtàkùn ayélujára tirẹ̀ náà láti fi fọ́nrán fídíò àsìkò tó ṣe àbẹ̀wò sí bàbá ọ̀hún sí orí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń kí gbogbo àwọn ará Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ ọmọ káàárọ̀ oòjíire wípé wọ́n kú ara fẹ́ra kù ti Aláàfin Ọ̀yọ́. Ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú ẹ̀. ọ̀yá jẹ bẹ́ẹ̀ ni kò sì gbọdọ̀ tú dàrú ọmọ ikú tí púpọ̀ lè pa ọmọ àrùn kò lè dédé ọmọ òfò tó fòkò lè ṣe kábíyèsí. Oníjùbà ìlọ̀ fún àjààbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí. Ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn tí tó fi má di ìgbà ọ̀hún kọ́. Ẹ jẹ́ ká máa rántí wípé má kó ẹyin rẹ sínú apẹ̀rẹ̀ kan nítorí wípé ìwà òmùgọ̀ gbáà ni àjùwà ṣe. Ṣògo rẹ̀ ní kejì Àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.